Thank you. Just lift your fruit. Where is the harvest committee? Ó yẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let's pray. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let us pray. Olúwa, Ọlọ́run ìyanu, láti tí kọ́ ṣe ni ó dá ayé. Ó rí pé ayé wà ní jùjù. Ẹ̀mí Ọlọ́run ní pé kí ìmọ́lẹ̀ kó wà. Ìmọ́lẹ̀ sì wà. And the Lord see that the light is good. He separates the darkness from the light. Ọba tó pínyà láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn. The God that separated the light from the darkness. Mo gbà á ní àdúrà báyìí. I pray for you right now. Gbogbo ohun tí ó ń jẹ́ ìdààmú nínú ayé rẹ. Everything that is a sign of tribulation tó in ń da your àṣeyọrí rẹ life. láàmú. That is tó ń disturbing da your ìbùkún life. rẹ láàmú. That is disturbing your blessings. tó ń da àlàáfíà rẹ láàmú. That is disturbing your peace. tó ń da ilé rẹ láàmú. That is affecting your household. Láti òní lọ. Henceforth. Olúwa kó fi òpin sí. The Lord put an end to it in Jesus' name. Àmì yẹn dẹ̀ kéré púpọ̀ o. That amen is quite small. Àṣẹ Ọlọ́run rèé. This is the authority of God. Ọ̀rọ̀ Ọlọ́run rèé. It is the word of God. Òtítọ́ Ọlọ́run rèé. It is the truth of God. Tó ju agbára gbogbo ènìyàn lọ. That surpasses all the powers of man. Tó ju òye àwọn onísáyẹ́ǹsì lọ. That surpasses the knowledge of the scientists. Mo ní pé ohun tó ò dá láyé I rẹ. said everything that is not good enough in your life. Tí o bá ti mu èso Ní yìí. orúkọ Jésù. Ó yá ó parẹ́. Àmín Jésù. Kọ̀mpútà a máa fail. The computer does fail. A máa mú òdo jáde. Ọlọ́run nìkan ni kì í fail. Only God does not fail. Nítorí pé ìwọ Ọlọ́run ò kì í kùnà. And because you, God, you do not fail. Ẹ̀yin ènìyàn tẹ́ wà níbí lónìí. Ní orúkọ Everybody present Jésù. here today. Ìyípadà kó wáyé yín lọ. Àmín Jésù. Tá a bá ti fi èso sínú ilẹ̀, When you put a seed in the earth, ó máa ń yí padà ní. Bẹ́ẹ̀ni. changes. Mo ní láti èní lọ. I said, Orúkọ henceforth, Jésù. Ìgbésí ayé yín kó yí padà. Àmín Jésù. Ádámù àti Éfà Adam and Eve, wọ́n jẹ èso náà. they ate of the Yes. fruit. Wọ́n mọ rere àti ibi yàtọ̀. They knew the difference between good and evil. Àṣẹ Ọlọ́run ni mò ń pa fún ẹ yìí. Ní I am orúkọ telling you the Jésù. authority of the Ẹni Lord. tó mọ ire Ní That orúkọ spirit that lost Jésù. the tí ò ní máa ṣe ibi mọ́. Ní orúkọ evil Jésù. things. Ohun tó wọ́n máa ṣe Ní ire orúkọ Jésù. tí ò ní kóbi báyìí ẹ Ní mọ́. orúkọ Jésù. Ó yẹ kó wọnú ayé rẹ lọ. Àmín Jésù Kristi. Ìgbà ire kó tàn ẹ́ wá. Àmín Jésù. Mo ní ìgbà ire kó tàn ẹ́ wá. Àmín Jésù. Yóò dáa fún ọ. Àmín Jésù Kristi. Àdúrà yóò ṣe tẹ́wọ́ gbà. Àmín Prayers will be Jésù. answered. Ó rí bá ti ṣe. You will have a headway. Ó rí ọ̀nà gbégbà. You will Àmín make it in Jésù. life. Ohun tó ò dá láyé àwọn ọmọ Ní rẹ. orúkọ That thing that is Jésù. not good enough in the lives of your children. Ẹ̀mí mọ́ yóò fà á tú jáde. Àmín Jésù. Ohun tó ò dá ní ìdílé rẹ. That thing that is Lórúkọ not good in Jésù. your household. Ohun tó ò dá ní ìdílé Ní rẹ. orúkọ Jésù. Ẹ̀mí mọ́ yóò fà á tú lénìí. Àmín Jésù.
gbégbé ayé tó dáa. Live a àmì good life. jésù Gbégbé ayé àlàáfíà. Live a amen peaceful Gbégbé life. ayé ìtura. àmì Gbégbé ayé jésù ìyípadà. àmì Live of ease jésù and comfort. Ayé tó ti ń lò tí ò ní dára. That orúkọ lifestyle you live jésù that is not Ká yípadà good. sí rere fún ọ. àmì jésù Gbọ́ aláṣẹ ọ̀run. àmì A ó máa yìn yín. àmì A ó jésù máa gbé yín ga. àmì Praise jésù your name. kristi Ògo ni forúkọ yín lókè ọ̀run. hallelujah. Highest. Jésù Olúwa tó In lùgbàlà Jesus' wa. name we have prayed. àmì ní orúkọ jésù Kí rẹ pé o kú oríire. mo So kú yes, so oríire congratulations. Túkú rẹ pé mo kú oríire. Mo So kú once again, oríire. congratulations. Ní àárọ̀ ọ̀la láì Tomorrow tí morning, jẹun ló mu èso náà. before you eat Nǹkan tó your jẹ́ breakfast, ìyípadà take the rere fruits. yóò wọnú ayé And rẹ. that's the Àmì qualification to Jésù come into your life Kristi. in Jesus' name. ẹ jẹ́ ká tẹ̀síwájú.